Ẹ káàárọ̀ gbogbo ọmọ Yorùbá, ẹ kú ìyálẹ̀ta. Bóò ni ọ̀dẹ̀ ọ̀dá bí? Mo kí gbogbo ọmọ kóòtù káàkiri gbogbo àgbáńlá ayé. Gbogbo ọmọ Yorùbá tí ń bẹ nígbèrí òkun àtọmọ Yorùbá tí ń bẹ nígbèrí ọ̀sà. Gbogbo wákàtí tẹ bá gbọ́ ètò mi yìí, wákàtí aláyọ̀ ní ọjẹ́. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Tá a bá rí ẹnìkan tó pèrè ní bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà, tẹ́ ẹ bá ti gbọ́ Lukman ọmọ Ayédáre kì í ṣèmi. Iṣẹ́ tí mo fẹ́ fún wa yìí, ẹ gbọ́, Atúndé Ajíkòrè là á pè. Wọ́n ti dáwọ́lé ẹlòmíì pé gbogbo ibi tí bá ní ìyọ́ máa tẹ́. Bọ́bá gbọ́jà kalẹ̀, wọn ò ní jọ́ tà. Ẹlòmíì bọ́lọ́hun ṣe kẹ́ tó tí gbogbo nǹkan rẹ̀ wà gbẹdẹmukẹ́, ogun onílara lọ́pọ̀ jù. Nínú ẹbí, níbi iṣẹ́, wọ́n tó wà níbi iṣẹ́ tí wọ́n ń dúkù mọ́ ọ̀sẹ̀, òjì ó gbé, òsì bá wọ́n kàn nínú bí àwọn sí ọ ni lọ ṣiṣẹ́ yìí. Ó gbé orí gbé, òrù orí bí sọ, ọ fẹ́ gbé ọ̀rẹ́ ni ràn ọ́ lọ́wọ́ lọ ṣiṣẹ́ yìí. Agbára Ọlọ́run jóògùn lọ o. Àájò lòògùn jẹ́, àájò lòògùn jẹ́ fún ìrànlọ́wọ́ ayé wa tí à ń pè ní àkọsẹ̀jáyé. Ìrànlọ́wọ́ ni làwọn bàbá wa ń pè ní àájò. Ìrànlọ́wọ́ ní jẹ́ àájò. Àájò rẹ̀ àti àwọn apọ̀ báyìí. Àájò, ìrànlọ́wọ́ ní jẹ́ àájò. Ọ̀gbọ́ bó là ṣe wá sí tó gba àmì ìkórìíra bá pọ̀. Tó bá ti dáwọ́lé kinní kan, wọn ó dínà mọ́. Tó bá ti débi báyìí ò ní pẹ́ mbẹ̀, wọn ó lé ọkọ mbẹ́. Ẹlòmíì tó bá rí ọkọ tí wọ́n bá ti ń fẹ́ra wọn lọ lójijì ọkọ lòun ò sí mọ́. Tàbí lójijì ẹlòmíì tó jẹ́ obìnrin ó lòun ò sí mọ́. Lọ́ọ́ dánṣẹ́ yìí wò. Lọ́ọ́ wá àgbọn tó tóbi. Ojú mẹ́ta làgbọ́n ní kò sí ètò ìríran mbẹ́. Gbogbo ẹni ọba ní tiyín báwo bóròkó kò ní dé bóròdò kò ní bọ̀. Níṣojú ara rẹ̀ níṣe rẹ̀ ó máa bàjẹ́. Àfi tó bá mójú kúrò nínú ọ̀rọ̀ ayé yín ló kù. Iṣẹ́ yìí lọ́ọ́ wá sí. Gbogbo ẹni tó jókòó tó lóhùn owó òbí tó gbé dé níṣojú ara rẹ̀ báyìí níṣe ara rẹ̀ ó máa bàjẹ́. Lọ́ọ́ dán wò. Lọ́ọ́ wá àgbọn tó tóbi kẹrẹ̀bùtù tó ní omi nínú jìgúnjìgún. Ọ wá rọra wá kinní kan, ọ rọra lu ojú àgbọn yẹn. Ọyẹ gbọ́n táwọn wí. Ọ bá ti lu ojú àgbọn yẹn, rọra da omi yẹn sí inú òkè kan. Ó ti dà á síbẹ̀. Torí tó bá di ìdájí kùtù, ìtọ̀tọ̀ bá kọ́jítọ̀ nídàjí. Inú àgbọn yẹn ni kò gbé kinní rẹ̀ sí. Ojú odò rẹ̀ kọ̀ rọ́ sí. Tó bá jọ́kùnrin, rọ́ sí. Wọ́n tó bá jóbìnrin, ẹ mọ̀ pé òfin bẹ́ẹ̀ rọrùn fáwọn obìnrin kí àwọn ọ̀dà gbogbo ẹlẹ́ni rọ́ tọ́ síbì kan kọ́ wá rọ́ sínú àgbọn yẹn kó kún. Alómi ń bàrà àdìgúra wa lọ. Ìtọ̀dí ẹlòmíì fẹ́ lè kún kí ọ̀dà. Ẹlòmíì ò jùgò Pepsi lọ rọ́ sí. Ọ wá rọra wá kinní kan, ó fi di lójú padà. Gbé síbì kan, yóò lo ọjọ́ méje. Tó bá ti wá di ọjọ́ keje, ọ̀rẹ́ mi, ó ti di ọjọ́ keje. Ọ wá lọ tọ́jú ewé mi èṣù. Ewé mi èṣù. Ọ lọ tọ́jú ẹ̀. Tó bá ti tọ́jú ẹ̀ pẹ̀lú ewé kílẹ̀ fi mí ṣe tútù mìnìmìnì. Odidi atare kan. Ó ti tọ́jú ẹ̀. Ó di inú àgbàdá. Ọ wá jò. Ó ṣòro ojó o. Ọ wá igi gidi sí ni o. Tó bá ti jó tán lọ́múlọ́mú, ọ wá dà méjì. Gbìyànjú kó fi kan sínú ìpara rẹ̀. Sórí ẹbu yòókù yẹn, pò ó mọ́ ọṣẹ. Omi àgbọn ọjọ́ kìíní àná tó tún kò mbẹ́. Omi àgbọn yẹn lọ́wọ́ á fi po ọṣẹ yẹn. Fi lọ́fíndà tó bá wù ọ́ sí kó fi pò pọ̀ kó máa wẹ̀ kó máa fi para yẹn para. Inú èpò inú àdúrà ó fún mi lọ́kàn mbẹ́. Ẹni títí lérí wàá rí pé máa lé ẹ̀dànù ìran ni. Kò ní lè lé ọ.
fúnra ẹni tó bá jọ kọ lólóhùn olè àwọn yóò tó wọ́ nǹkan mọ́ra yóò tó kán mi sí bàràdì rẹ̀. Ogun èṣù tí ń jà yín yẹn yóò kónu ayé ẹ̀yin méjèèjì. Bẹ́ẹ̀ ni ẹ lọ dán wò. Atúndé Ajíkòrè ni ẹ lọ dán wò. Yọ̀yẹ̀ wa kò ní yẹ ẹ lẹ́ o. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Mo nọ́mbà yìí ọmọ ọ̀dọ̀ +23480 3298 3298 +23480 3298 3298. Gbà kan sí +23481 33 155 111 +23481 33 155 111. Tó bá ti pé nọ́mbà méjèèjì yìí dàrẹ́tì tí ò lọ bí ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà ni mo ṣe ń bọ̀ sọ̀rọ̀ yìí orílẹ̀‐èdè Benin mọ́ wà, ṣùgbọ́n títí ọ̀sẹ̀ tí ń bọ̀ màá ti wà ní Abidjan ní Côte d'Ivoire. Ẹ bá mi pàdé ní Sódèsì Makassi Àbòbò. Nọ́mbà mi òun ni lórí YouTube yìí tó jẹ́ nọ́mbà Côte d'Ivoire. Ètò yìí wáyé ní ọjọ́ 28 oṣù karùn-ún 2024. Torí ó lè di àmọ́dún tí ó tó bá fídíò yìí pàdé kọ́ má lè rò pé oṣù karùn-ún ọdún tá a sọ ni kọ́ má máa lọ dúró dè wá ní Abidjan. Ọgbọ́n mi yé báyìí. Ìtọ́jú ara ńlá náà ewé àtegbò ní ẹ̀ka sí wa. Àìsàn lọ́hùn. Mo tẹ́ ẹ bá gbé wá tá a bá máa ti wà lélẹ́yìí tá a bá ti mọ̀ ń parẹ́ a sọ fún yín pé ẹ gba General Hospital lọ. Ọ̀gbọ́. Bákan náà ìbéèrè nípa ìrìn àjò ayé ẹni. Bí a bá dọ́ síbítù gan tó fẹ́ tọ́jú ara rẹ̀ wọ́n nìkan kọ́kọ́ lọ sí check up lọ́ọ́ yí ara rẹ̀ wò ná kí wọ́n lè mọ bí wọ́n ka bẹ́rẹ́ bọ̀. Bọ́rọ̀ rí ọ̀bá jẹ mọ́ bẹ́rẹ́ wọ́n ní kò gbomi, bọ́rọ̀ rí ọ̀bá jẹ mú mi wọ́n á ní ọmọ àlọ́ jèso. Bẹ́ẹ̀ náà nìrìn àjò ayé ẹ̀dá. Gbogbo nǹkan kọ́ lóògùn, ìkìlọ̀ ṣàgbà ògùn. Orí ẹlòmíì ní ń takò, bọ́rọ̀ rẹ bá sì ti rí bẹ́ẹ̀ wọ́n ní ó lọ ṣe sàárà lọ́ba tán. Ọ̀rọ̀ bùṣe gbogbo nǹkan rẹ̀ ọba máa lọ ní gbẹdẹmukẹ́. Ó ṣe jẹ́nu. Ẹ fẹ́ máa bèrè ní orí gbogbo àwọn ètò tá a ti filẹ̀ pé eléyìí ò yé mi tọ̀hún ò yé mi. Private group wà fún fẹ́ni tó fẹ́ máa bèrè béèrè. Àwòrán ewé kan ni ò yí ọ, ó fẹ́ kí wọ́n máa fàwòrán yí ọ. Tó bá join group yìí wọ́n máa yọ hàn ọ́n bẹ́ẹ̀. Owó tó fi join rẹ̀ 10,000 ní 5,000 ní tẹ́lẹ̀ ò ti kú ńbẹ́ àfẹ́ kírú ọ̀pọ̀. Tọ́ra fẹ́ tètè máa dára wa lóhùn. Láti orílẹ̀-èdè Benin lọ dí mi lọ́kọ̀ ìwọlé tó ṣùgbọ́n sì parí wọ́n máa san dí mi. Tó bá ra dátà 100,000 ọmọ ìyá má jẹ ntẹ̀ tó ṣùgbọ́n ti parí bọ́ ọba lò wọ́n kó kú ńbẹ́. Ọ̀rà míì ni. Ṣùgbọ́n eléyìí ọ̀rọ̀ nípa ìrìn àjò ayé rẹ̀ bó ṣe máa tí nǹkan máa lọ ìbéèrè tó wà á máa bèrè ńbẹ́ jẹ́ kó papọ̀ mọ́ kínní yìí. Yọ papọ̀ mọ́ làákàyè rẹ̀. Má béèrè oògùn owó, iṣẹ́ ọwọ́ rẹ̀ lòògùn owó rẹ̀ o. Ọgbọ́. Má béèrè àfọ̀ṣẹ òtítọ́ ọ̀nù tẹ́rù kàpalẹ̀ tó bá ti ń ṣàdúrà tí ń jẹ́ tó sì ń sòótọ́ pẹ̀lú ọmọlàkejì rẹ̀ bí wọn náà bá ti ń sọ̀rọ̀ yọ máa ṣe. Tó o bá máa sọ̀rọ̀ kọ́ máa ṣe tó náà bá fòfò ṣe káàkiri kó tó kọ́rọ̀ rẹ̀ ó tó dàṣẹ ó ṣe pé lọ́mọ rẹ̀ yóò sì mú gbogbo ohun tó ní ní ọ̀pá rẹ̀ ó gbèrè ẹsẹ̀ pé tó ní mọ̀. Bẹ́ẹ̀ ni ọgbọ́n mi yé ẹ mọ bẹ́ẹ̀ dàrin tọkọ-tìyàwó rú má gbé dọ́dọ̀ mi. Mo fẹ́ lé lágbájá kò lé má gbé dọ́dọ̀ mi. Mo fẹ́ gbalẹ̀ onílẹ̀ má gbé dọ́dọ̀ mi. Kò jù bẹ́ẹ̀ lọ yọ̀yọ̀ wa kò ní yẹ̀ lẹ́ o n ta fi Ọlọ́run ó ṣe. Àwọn àjò tá a ti filẹ̀ tipẹ́tipẹ́ ẹ fẹ́ rà ń bẹ̀ ni. Bóyá orílẹ̀-èdè Abidjan la wà pé Atúndé lẹ́fẹ́ ni tùràrí ni ìmọ́wọ́kù ní ojúrere ni oríṣiríṣi àpòrò ọ̀fà ni ẹ kàn sí wa. Ọṣẹ Atúndé bẹ̀rẹ̀ látòrí ìfẹ́ mi 20,000 ní jẹ́bẹ́. Gbogbo nǹkan ló ti wọ́n àwa náà kọ́. Ẹ bá sì lò ó Ọlọ́run yóò jọ ba yín lára mu kò ní gbòdì. Ẹ fún wa lábọ̀ yọ̀yẹ̀ wa kò ní yẹ̀ lẹ́ o. Sódèsì Makassi ni ẹ pàdé mi títí ọ̀sẹ̀ tí ń bọ̀ yọ̀yẹ̀ wa kò ní yẹ̀ lẹ́. Tọ́ ire o. Àdéhùn tí mo sọ mo mú ṣẹ. Mo ní fún yín ní márùn pé àbí òpé ẹ tún pàdé mi lọ́la. Ayé wa o kò ní yẹ̀ lẹ́. Ire o. Ire o. Ire kàbìtì nílé wa o.